Seyin náà ti gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ sí Emmanuella Aderopo ìyẹn Sẹ́ríkì ìyálájẹ ti gbogbo ìlú Ẹ̀gbá pátápátá lóde àríyá kan eléyìí tí wọ́n fìwé pè sí ẹ̀gbọ́n mi ó gbẹnu tán Wasiu Ayinde ó ti tún fọ́ tutù àrà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ olóde àríyá kódà níṣe ni eléyìí ya àgbàdo àdí gbogbo àwọn ènìyàn pátápátá lẹ́nu tó ó tún ti di woro sí woro láàrin Lizzy Anjorin àti Bíọ́dún ọ̀kẹ́ owó ìyẹn tí gbogbo àwọn ènìyàn tún máa ń pè ní ọmọ bọ̀tí ọmọ bọ̀tí ti fún Lizzy Anjorin ní àwọn èsì ọ̀rọ̀ gbáǹkọ́ o kódà àfi bíi ti Ọ̀yọ́mèsì tó Portable olórin tí ó ti bẹ̀rẹ̀ sí ní fi ọmọ rẹ̀ ìyẹn Fìjàbí ó ti fi ń fọ́ tutù àrà lórí ayélujára o tó sì ti di fàǹfà láàrin àwọn alátẹ̀lé rẹ̀ báyìí lórí ayélujára ó ti tún ṣẹlẹ̀ o ìran àti àsọtẹ́lẹ̀ ó ti jáde sí Priscilla Òjó kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti wọlé àdúrà báyìí fún Priscilla torí wípé kí ni ó lékè ńkà ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ mùkúnnù ìròyìn náà àti kẹ́ ẹ jẹ ìgbádùn rẹ̀ bó ti ń lọ lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà àwọn wòlíì àti aríran kan òun la rí tó bọ́ sórí ayélujára tó sì ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìran tó sì ń sọ àsọtẹ́lẹ̀ ìyẹn sí ọmọ Ìyábọ̀ Òjó ìyẹn Priscilla Òjó Prissy baby wọ́n ti rí ìran sí lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ wò ó ìran ọ̀hún sì léléyìí ó gbẹnu tán léléyìí tí ó mú kí àwọn olólùfẹ́ rẹ̀ àwọn tí wọn ò tiẹ̀ mọ ẹyẹ tó ṣú gan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé àdúrà fún wípé irú ìran yóò mà tún gbọdọ̀ ṣẹ lórí Priscilla eléyìí la rí gbọ́ lórí ayélujára ẹ gbọ́ irú ìran wo òun ni wọ́n rí sí Priscilla ṣàdédé la rí tí ìyá wòlíì kan bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìran ìyẹn sí Priscilla Òjó ó ní níṣe ni kí Priscilla Òjó kó tètè wọlé àdúrà àti wípé kí Ìyábọ̀ Òjó ìyẹn ìyá rẹ̀ kóun náà wọlé àdúrà tí wípé àwọn kan ń gbógun kódà agbára bí omi gan ni wọ́n ń lò láti mú kí Priscilla kó padà sílé ìyá rẹ̀ láti lọ dálé mọ́ṣú wípé tí ò bá wá fẹ́ kí eléyìí kó ṣẹlẹ̀ kí wọ́n tètè yá wọlé àdúrà tí kí wọ́n sì tètè máa fi ọ̀rọ̀ rẹ̀ sí ọwọ́ Elédùà eléyìí náà la rí gbọ́ bẹ́ẹ̀ di bọ́rọ̀ yìí ṣe bọ́ sórí ayélujára ló ń lọ́rán tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bá fi ẹnu yí gbogbo ìran yìí dànù pé kọ́lọ́run kó má jẹ́ kó ṣẹ lórí ayé rẹ̀ ṣùgbọ́n níṣe ni wọ́n máa ń sọ wípé àtòkèrè báyìí lójú jíjì ti máa mẹ́kún sun èyí ló jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n tètè wá máa kí Priscilla Òjó náà nílọ̀ wípé kó yẹ máa gbé ọ̀rọ̀ ìdílé rẹ̀ sórí ayélujára wípé ó ti pọ̀ jù náà kí ó má gbé gbogbo àwọn bó ṣe ń lọ nígbésí ayé rẹ̀ sórí ayélujára torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláǹgbá ló dakùn délẹ̀ àmẹ́lẹ̀ ìtinú run nínú gbogbo wọn sì mọ ẹni tó fẹ́re fún ni inú òun ni a ò lè rí ojú nìkan la lè rí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi lórí ayélujára tí ọ̀rọ̀ náà sì ti wá lọ́rán tó báyìí tí ọ̀pọ̀lọpọ̀ sì ti wọlé àdúrà ìyẹn fún Priscilla Òjó wípé kọlọ́run má jẹ́ kó lọ dá ilé mọ́ṣú o torí pé wọ́n ní kí ni lọ́dún tó ń bọ̀ òun náà ni wọ́n fẹ́ kí ìran yìí kó ṣẹ bẹ́ẹ̀ la ṣe rí tí wòlíì yìí jáde tó sì bẹ̀rẹ̀ sí ní kí Priscilla Òjó nílọ̀ wípé kó yá ṣe ohun tó tọ́ kó wọlé àdúrà fún ara rẹ̀ àti wípé kí ìyá rẹ̀ náà kóun náà wọlé àdúrà fún o èyí náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ́ yín tó Portable olórin wa òun náà ti bẹ̀rẹ̀ sí ní Fìjàbí ìyẹn ọmọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí ó ti fi ń fọ́ tutù àrà lórí ayélujára báyìí o ṣàdédé la rí tó gbé fọ́nrán kan sórí ayélujára ìyẹn níbi tí a ti rí ẹni tó wọ aṣọ àwọn awọ̀ bí ẹranko ìyẹn tó wọ máàskì ilé tí àwọn olóyìnbó ń pè ní máàskì
ló wọ̀ sọ́rùn tí òun dàbí ẹranko òmìrán. Bẹ́ẹ̀ la ṣe rí tí Portable gbé ọmọ rẹ̀ yìí tó dédé gbé lọ bá ẹranko òmìrán yìí wípé òun tiẹ̀ fẹ́ wò bóyá yóò bá lẹ́rù àbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n síyàlẹ́nu gbogbo èèyàn pátápátá níṣe ni ọmọ yìí ó kàn ń wo ẹni yìí ńṣe ló kàn ń wò rororo, níṣe ni kò tiẹ̀ sunkún rárá. Bẹ́ẹ̀ nínú Portable dùn tó sì bẹ̀rẹ̀ sí ní fòfáyọ̀ wípé ṣé ẹ mọ̀ pé ọmọ tí ẹkùn bá bí ẹkùn ní jọ, wípé ìdílé eléyìí tóun tiẹ̀ tún fi wá sọ ní Fìjàbí gan eléyìí ó gbẹnu tán. Bẹ́ẹ̀ ló sì ṣe ń lọ́rán tó lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ọmọ náà kò tiẹ̀ mí kan kò jáyà rárá. Ẹ rò pé bóyá ohun tó ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Èyí ló mú kí inú Portable náà ó dùn sìnkìn tó sì ju fọ́nrán yìí sórí ayélujára wípé ṣé wọ́n ti wá rí wípé ọmọ òun gangan, ọmọ tààràtààrà òun ni ọmọkùnrin eléyìí tí òun ṣẹ̀ṣẹ̀ bí yìí. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní fòfáyọ̀ tó sì ń fi yangàn lórí ayélujára wípé ọmọ òun o akíkanjú ni, wípé kódà bẹ́ẹ̀ ni ọmọ tí ẹkùn bá bí ẹkùn ní jọ, wípé òun gangan òun ni ọmọ náà jọ. Ẹ gbọ́ kí ni ẹ̀yin náà rí sí? Ẹ rárá bá wa fi sí abala àríwísí ohun tí ẹ̀yin náà ká lè mọ èròǹgbà ọkàn yín lórí gbogbo àwọn ìròyìn yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Tó ó ti di woro sí woro láàrin Lizzy Anjorin àti Bíọ́dún Òkèowó. Bíọ́dún Òkèowó eléyìí tí a mọ̀ dáadáa pé ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúmọ̀ wa àti ẹni ẹ̀yẹ tí a kò lè fọwọ́ rọ́ sẹ́yìn ní àárín àwọn gbajúmọ̀ wa. Tó èyí la rí tí Lizzy Anjorin bọ́ síta tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ gbáǹkọ́ tí bó ti ń bú tó ń ṣépè fún, ló ń fi ọkọ rẹ̀ ká, ló ń fi àwọn ọmọ rẹ̀ lé, ló sì ń gbé ìyá rẹ̀ náà lé lórí lóòótọ́. Ọ̀rọ̀ yìí òun ló wá kan Bíọ́dún Òkèowó lára tó ní òun ò tiẹ̀ wá lè fara dà mọ́, bóun náà ṣe bọ́ sórí ayélujára nìyẹn tó sì bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn èsì gbáǹkọ́. Ó jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn wípé kì í ṣe pé ọ̀rẹ́ tímọ́tímọ́ kan wà láàrin òun àti Lizzy Anjorin, ṣùgbọ́n nǹkan kan wà tí ó fa wàhálà tó fa ohun tí Lizzy Anjorin ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún lórí ayélujára. Ó sì ti ṣe kí ni, ó ti tú gbogbo àwọn àṣírí yẹn síta lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó àwọn ọ̀rọ̀ tó sọ síta náà ni wípé Lizzy Anjorin nígbà tí àwọn mọ́ra ó jẹ́ ẹni tí ó máa ń gbárùkù tìnìyàn tí ó sì máa ń ṣe alátìlẹyìn fún ẹni tó bá kù díẹ̀ káàtó fún. Tó èyí náà ni ó ṣe fún òun tó sì jẹ́ wípé kò tiẹ̀ jẹ́ kí òun relẹ̀ rárá. Ṣùgbọ́n ẹni tí ó ń bá Bíọ́dún Òkèowó tó ń bá promote movie rẹ̀ òun àti Lizzy Anjorin wọn ò tiẹ̀ fẹ́ rí mi ara wọn látàn nítorí wípé ọ̀tá látọ̀run dáyé òun ni àwọn méjèèjì. Tó eléyìí òun ló wá bí Lizzy Anjorin nínú pé ṣé ẹni tó jẹ́ ọ̀tọ̀ òun ló yẹ kí Bíọ́dún Òkèowó kó tún máa bá produce movie rẹ̀, kó máa bá promote ẹ̀. Eléyìí òun ló bí nínú tó fi bọ́ sórí ayélujára. Ṣé ẹ sì mọ̀ wípé ẹni tí Lizzy Anjorin bá ti fẹnu mú báyìí bí ìgbà tí ajá bá gbé egun ní kẹ́ tó lè rí gbà lẹ́nu rẹ̀. Tó èèyàn kàn gùn. Ọ̀rọ̀ yìí òun wá ní Lizzy Anjorin bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èpè kàbìtìkàbìtì lé Bíọ́dún Òkèowó lórí. Èyí lára tiẹ̀ náà wá gbà mọ́, lòun náà bá bọ́ sórí ayélujára láti fún Lizzy Anjorin ní èsì ọ̀rọ̀ rẹ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ o, tó sì bẹ̀rẹ̀ sí ní yí gbogbo àwọn èpè náà dànù tó sì ń wá àlàáfíà láàrin àwọn méjèèjì. Ó ní kódà àwọn ti sọ̀rọ̀ ní ìsìn yóò ti lé lọ́dún 5. Ìdí nìyí wípé kì í ṣe wípé àwọn jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ṣùgbọ́n àwọn kì í ṣe ọ̀tá náà. Tó ọ̀rọ̀ yìí òun náà ni Bíọ́dún Òkèowó náà bọ́ síta tó sì bẹ̀rẹ̀ sí ní fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ rẹ̀ tó sì ń yí gbogbo àwọn èpè kàbìtìkàbìtì eléyìí tó ṣẹ́ fún un tó sì ń yí dànù. Tó èyí náà la tún rí gbọ́ ta ní ká tún mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa bí ó ṣe ń lọ àti bó ṣe ń lọ àti bó ṣe ń gbóná fẹlifẹli ní ìgboro ayé. Tó ó ti tún wá ṣẹlẹ̀ o. Emmanuella Aderopo ìyẹn Sẹ́ríkì ìyálájé ti gbogbo ìlú Ẹ̀gbá pátápátá òun ni àrílóde àríyá yìí o tí wọ́n fìwé pè sí. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀, ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Emmanuella ní òde àríyá yìí. Ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kúkú mọ̀ pé kì í dédé yọjú sí òde
òde àríyá tí wọn ò bá pè sí, òun náà ni bí wọ́n bá fìwé pé òun náà ni yóò tó lọ sí òde àríyá. Ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àrùn ojú ni kì í ṣàrùnnú wípé Emmanuella ẹlẹ́bà yẹ́lò ti wá arẹwà obìnrin ni tí ó jẹ́ wípé àrímà lè lọ àwò padà sẹ́yìn ni. Béèyàn bá wò kò sẹ́ni tí ó wò tí ò tún ní tún wò lẹ́ẹ̀kan sí, nítorí wípé níṣe lélẹ́dùà parí iṣẹ́ sí lára. Níṣe ni àwọ̀ rẹ̀ mọ́ lóló tó sì jẹ́ pé òun gan fúnra rẹ̀ ó mọ ìtọ́jú ara rẹ̀ ṣe, a sì máa gbéra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni yìí tí ó jẹ́. Òun náà ni Emmanuella Aderopo. Gẹ́gẹ́ bí ẹ ṣiṣẹ́ tún mọ̀, bẹ́ẹ̀ bá sì mọ̀ tẹ́lẹ̀, ẹ jẹ́ mi ó gbé yín débẹ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn ayálẹ́ẹ̀dẹ́bà mi Wasiu Ayinde nígbà kan rí. Èyí ni àkọ́kọ́ tí àwọn èèyàn tẹ̀ kọ́kọ́ wá ń sọ wípé kí gan ni nǹkan tó lè fa ìjà láàárín arẹwà obìnrin yìí àti bàmí Wasiu Ayinde, wípé kì í ṣe obìnrin tó yẹ kó bọ́ mọ́yàn lọ́wọ́ nítorí pé ẹwà rẹ̀ yìí kò láfiwé, kò ṣeé fẹnu ròyìn. Èyí ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé tí wọ́n sì ń gbèpò yẹnu lórí ayélujára, tí wọ́n sì ń sọ oríṣiríṣi nípa Emmanuella Aderopo. Bó ti wá balẹ̀ bàgẹ̀ sí òde àríyá yìí, bẹ́ẹ̀ la ṣe rí àwọn tí ò mọ̀ níṣe ni wọ́n ń wò láwòtúnwò tí wọ́n sì ń ṣẹ́ra wọn léèkánná pé ta ni ọmọbìnrin tó wọlé sí òde àríyá, tó ń wọlé sí inú gbọ̀ngàn yìí, tí ẹwà rẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ṣáná sí gbogbo èèyàn lójú báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń fún ara wọn ní ìròyìn náà wípé Emmanuella Aderopo òun gangan ni ó wọlé yẹn. Àwọn tó ti wá mọ̀ tẹ́lẹ̀ náà níṣe làwọn náà dédé gbé ni wọ́n gbé ẹ̀rọ ìléwọ́ wọn àti ẹ̀rọ ayàwòrán wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn àwòrán, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ya àwọn àwòrán tó mọ́gbọ́n lọ́wọ́ àti tó dára tó wojú rí pẹ̀lú rẹ̀. Bó ti wá bẹ̀rẹ̀ sí ní ya àwọn àwòrán yìí, ẹ ò rí wípé àwọn àpọ́nlé kàbìtìkàbìtì òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún Emmanuella Aderopo yìí o. Léléyìí tí ó wá gọ̀ǹtìọ tí àwọn ènìyàn gan tí wọn ò sì lè dákẹ́ lórí rẹ̀ ní òde àríyá yìí. Ẹ gbọ́ mi, àpọ́nlé yìí pọ̀ nítorí pé kí ni wọ́n máa ń sọ pé ẹni tí ọlá bá yẹ fún òun náà ní kẹjá gbọ́lá fún. Èyí náà ni a tún rí lórí ayélujára bí àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní pọ́n Emmanuella Aderopo, ìyẹn Sẹ́ríkì ìyálájẹ ti gbogbo ìlú Ẹ̀gbá pátápátá, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ́n lé ní òde àríyá. Ẹ gbọ́ mi, àpọ́nlé yìí pọ̀ ó kọjá bẹ́ẹ̀. Kí lẹ̀yin náà tún rí sí ọ̀rọ̀ Emmanuella yìí? Ẹ rárá bá wa fi sí abala àríwísí, ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section. Ẹ rárá bá wa fi síbẹ̀ kí a lè mọ èròǹgbà yín àti èrò ọkàn yín lórí ìròyìn yìí. Wasiu Ayinde òun náà ti tún fọ́ tuntun àrà lóde àríyá o. Ìyẹn bàmí K1 the ultimate ó fọ́ tuntun àrà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ lóde àríyá. Ẹ gbọ́ mi, níbí láti wá rí K1 the ultimate lóde àríyá tí wọ́n pè sí, níbi tó ti ń fi orin dára fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn ọba orin olórin Fuji, tó sì jẹ́ pé ohun kan tó mọ̀ ọ́ ṣe jù òun náà ni wípé kó forin dá àwọn olólùfẹ́ rẹ̀ lára yá. Èyí náà ni bó ti wá dóde àríyá yìí tó kọrin nígbà tí ṣe mọ̀ pé wọ́n máa ń sọ pé kú iṣẹ́ ní máa mórí iṣẹ́ yá, nígbà tí àwọn ọmọlẹ́yìn rẹ̀, ìyẹn àwọn tó ń bá gbérin àti tó ń lùlù tó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ àti gbogbo àwọn ohun èlò orin pátápátá, nígbà tí wọ́n ṣe iṣẹ́ tó wú lórí, níṣe la rí tí bàmí K1 the ultimate tó kó owó bìbà jáde lápò, tó sì bẹ̀rẹ̀ sí ní ná àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí ní pounds kọ̀ọ̀kan. Tí a bá rí tó bẹ̀rẹ̀ sí ní fi lẹ̀ wọ́n lórí lọ́kọ̀ọ̀kan. Ẹ̀yin náà sì mọ̀ pé ńgbà tá a bá ṣẹ́ pounds tán, ẹ̀yin náà mọ bí ó ti máa ń pọ̀ sí bí a bá ṣe tán sí owó náírà. Èyí la rí bó ti fowó fọ́ tuntun àrà fún gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ lóde àríyá ní. Eléyìí ni fọ́nrán táwọn èèyàn rí lórí ayélujára tó fi wá di fàǹfà láàrin gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pé àní bàbá rere bàbá kẹ̀ òun ni K1 the ultimate ti àṣẹ. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún, tí wọ́n sì ń kan sára sí wípé aṣíwájú èyí tó dára jù òun ni K1 the ultimate. Èyí náà ni àtúnrí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí ti gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa, nítorí pé àwa ò ní jẹ́ kí tí yín ó di sí bó bá ṣe ń lọ nígboro ayé àti bó ṣe ń gbóná fẹlifẹli, òun náà ni àwa ó máa mú wá fún yín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o, nítorí pé kí ni
kò ní ju báyìí lọ lórí ìròyìn lónìí.